ẹ tó ní ayé àtọ̀run sọ wípé ìdààmú tí ó dé bá àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní àkókò yìí kí gómìnà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí ohunkóhun tí wọ́n bá máa ṣe tó máa affect ọjọ́ ọ̀la wọn àti ilẹ̀ Yorùbá kí wọ́n ronú sí dáadáa kan tó ṣe o. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ apàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ṣó níbẹ̀. Fún bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run ẹ gbọ́ ìdí ńlá 3 sí 4 tí mo fi wá sórí mídíà kọ̀sán èmi fún ara mi àti ilẹ̀ Yorùbá àtàwọn ìránṣẹ́ Ọlọ́run kan. Ohun àkọ́kọ́ tí mo rí èní ni màá kọ́kọ́ sọ̀rọ̀ láti June 30 tí mo dẹ̀ máa jáde síta gbangba báyìí. Ohun àkọ́kọ́ tí mo rí àgbájọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ère Odùduwà ń jó. Láìpẹ́ mo rí pé bàbá ọba Ìbàdàn, bàbá Tinubu, gómìnà Fáyẹmí Káyọ̀dé Fáyẹmí lẹ́kìtì àti gómìnà Makinde wọ́n jáde láti inú yàrá kan wọ́n dẹ̀ wọ àárín àwọn èèyàn yẹn wọ́n gba ère yẹn lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ṣẹ́ orí ẹ̀ wọ́n sọ ìdí ère yẹn padà fún wọn. Bọ̀ bí wọ́n ti ṣẹ́ orí ẹ̀ tán mo rí gádà ńlá bridge tó láàárín àwọn àtẹ̀yàn yẹn kọjá. Ibi tí wọ́n wá dúró sí mo rí bàbá ọba Ìbàdàn dùbúlẹ̀ sílẹ̀lẹ̀ mo rí bàbá Tinubu kọjú sí mi gbó mo dẹ̀ rí bàbá gómìnà Káyọ̀dé Fáyẹmí ó ń sáré mo sì wá rí gómìnà Seyi Makinde aṣọ tó wà lọ́rùn ẹ̀ ya kanlẹ̀. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ àdìtú tẹ́ mú mi rí? Ẹ tó ní ayé àtọ̀run sọ wípé ìdààmú tí ó dé bá àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní àkókò yìí kí gómìnà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí ohunkóhun tí wọ́n bá máa ṣe tó máa affect ọjọ́ ọ̀la wọn àti ilẹ̀ Yorùbá kí wọ́n ronú sí dáadáa kan tó ṣe o. 2 Olúwa kí ni àmì tí mo rí lára wọn? Ọba sọ wípé ọba Ìbàdàn máa wọnú àìsàn kan ní ìdùbúlẹ̀ tí mo rí yẹn tí ó bá lọ́wọ́ sí ìdààmú ilẹ̀ Yorùbá lákòókò yìí pé ìtumọ̀ ìdùbúlẹ̀ àìsàn yẹn nìyẹn pé gómìnà Káyọ̀dé Mákindé kí ìjọba wọn yóò tó parí wàhálà kan máa dé bá tí ó máa sá kiri ìjọba ẹ pàápàá ohun àtàwọn sì máa dojú ìjà kọra ìjọba wọn yìí tírì ti Seyi Makinde Olúwa sọ pé oore ọ̀fẹ́ second time lòun fàya ní ọrùn ẹ̀ tí ò bá tí gbogbo wọn tí bàbá Tinubu igbó tó kọjú Olúwa sọ wípé ìtìjú máa ṣẹlẹ̀ tí àwọn tí mo wí tí wọn ò bá okòó tán bá fẹ́ ṣe tán bá ronú sí káàró lọ́tún rò lósì ká tó gbé gbèsè tó bá máa pa ilẹ̀ Yorùbá lára Olúwa ní tí ó ṣẹlẹ̀ sọ́jọ́ ọ̀la tí mo rí fún wọn nìyẹn. Mo sì wá rí ère tí wọ́n ṣẹ́ lórí mo rí pé ìgbà tí àwọn èèyàn tó pẹ́ mo tó rí pé ère yẹn tó yọ orí padà ní tó yà mí lẹ́nu nìyẹn. Ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbésẹ̀ tí wọ́n máa gbé tó máa affect ọjọ́ ọ̀la wọn nílẹ̀ Yorùbá Olúwa ò ní jẹ́ kí wọ́n gbé tí wọ́n ní ẹnu. Gbogbo ọmọ Yorùbá a kí wa lọ́kùnrin lóbìnrin a kí wa pé a kú bí ojoojọ́ ṣe lọ́dọ̀ wa lónìí.
Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Yorùbá Space TV. Ẹ ti mọ̀ bí a ṣe ń ṣe níbí. Fídíò tí mo mú wá fún wa yìí, fídíò yìí bí oṣù 4 sẹ́yìn ni wòlíì ti sọ̀rọ̀ yìí. Ibi tí wọ́n sọ̀rọ̀ dé tí mo fi dá wọn dúró ńbẹ̀ yẹn, ẹ máa gbọ́ ìtókù síwájú sí i. Àmọ́ ohun tí mo fẹ́ kí ó yí wa ní àárín tán sọ yẹn ni wípé wọ́n ní wọ́n rí i pé wọ́n ṣẹ́ ère kan lórí. Gbogbo wa la sì mọ̀ wípé orí Odùduwà ni ó dàbẹ̀ ni pé orí tó popular jù láàrin ère nílẹ̀ Yorùbá. Ìtumọ̀ àlá tí wọ́n sọ yìí àbí ìran tí wọ́n sọ yìí ni wípé ó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ṣẹ́ Yorùbá nation lórí fákòókò kan, ṣùgbọ́n ohun tó yà wọ́n lẹ́nu ni wípé orí náà tún padà wù jáde. Wọ́n lè tó ṣe ìyàlẹ́nu fún wọn jù nìyẹn. Èyí tí mo wá fẹ́ fi yé wa ni wípé bó ti lè wù kí ó rí kí ìjọba Nàìjíríà kí wọ́n gbìyànjú tó, kí wọ́n sa agbára wọn tó, ó dá mi lójú gbangba ni o wípé orílẹ̀-èdè Yorùbá yìí ó máa padà dúró ni. Torí wípé kí ni, ẹ̀dá lè fọwọ́ aago sẹ́yìn ni ṣùgbọ́n wọn ò lè dáwọ́ aago dúró. Wọ́n lè fà sẹ́yìn ni ṣùgbọ́n wọn ò lè yí kádàrádà. Yorùbá nation ó máa di gbígbà ni. Ẹ jẹ́ a máa gbọ́ wòlíì síwájú. Number 2, mo tún rí àmì mìíràn. Mo rí yàrá 3 tí wọ́n kó àkìkọ adìyẹ sí àti kìnìún. Mẹ́tẹ̀ẹ̀ta wọ́n kó àkìkọ adìyẹ àti kìnìún sí, àkìkọ adìyẹ àti. Ṣùgbọ́n mo rí pé ìyàrá ìkíní àti èkejì wọ́n fi píìnì àtijọ́ wọ́n tó sínú yàrá wọ̀nyẹn. Kìnìún àtàdìyẹ tí wọ́n kó sí yàrá ìkíní àti èkejì, mo rí pé ọṣẹ sódà ayé àtijọ́ yẹn ni wọ́n fún wọn gẹ́gẹ́ bí oúnjẹ. Ìyàrá ìkẹta mo rí pé oúnjẹ Mr. Biggs náà máa fún wọn bẹ̀. Wọ́n wá béèrè kí ni ìtumọ̀ tí mo rí. Olúwa sọ wípé ìyàrá ìkíní àti èkejì tí wọ́n fi píìnì àtijọ́ sí yẹn àti tí wọ́n fi ọṣẹ sódà sí, láìpẹ́ mo dẹ̀ rí gbogbo àwọn tí ó wà àwọn kìnìún àtàkìkadìyẹ yẹn ní yàrá ìkíní àti èkejì yẹn wọ́n sùn, wọ́n kú. Olúwa sọ wípé mo wá rí pé ìyàrá ìkẹta yẹn tí wọ́n jẹ tó mo rí pé wọ́n wá overshadow ìyàrá ìkíní àti èkejì nígbà tí àwọn àkìkadìyẹ àti kìnìún wọn kú. Kí ni ìtumọ̀ tí mo rí? Ọba àwọn bá sọ wípé ilẹ̀ Haúsá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ Yorùbá ni mo rí yẹn, pé àwọn akíkanjú àti akéde nílẹ̀ Yorùbá tó bá yá ìjọba máa silent wọn, yóò dẹ̀ pa wọ́n. Àti nílẹ̀ Ìgbò, àwọn akíkanjú ilẹ̀ Haúsá yóò wá overcome gbogbo ilẹ̀ Nàìjíríà kí ìfẹ́ Ọlọ́run tó ṣẹ lórí ẹ̀, pé ìtumọ̀ tí mo rí nìyẹn. Ẹ̀kẹta nínú ohun tí mo rí ẹṣin ńlá táwọn èèyàn sokùn mọ́ tán mú lọ sínú odò. Ó kùn díẹ̀ wọ́n wo odò níwájú bá àtàwọn tó sokùn mọ́ àti ẹṣin gbogbo wọn dẹ̀ ṣubú. Olúwa àwọn ọmọ ogun sọ wípé ìjọba tó gorí àléfà, àwọn ìránṣẹ́ Ọlọ́run àti òkùnkùn náà fi gorí àléfà. Ṣùgbọ́n ní ìjọba 2023, Olúwa sọ pé wọn ò ní lo ìránṣẹ́ Ọlọ́run, wọn ò dẹ̀ ní lo òkùnkùn, wọ́n á lo ipá àti agbára ni wọ́n lò. Olúwa dẹ̀ sọ fún mi pé ó ṣeéṣe kí wọ́n fail, kó má ọ̀nà tán fẹ́ lò yẹ kó má jẹ́ ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n ọba bá ní kí n kéde fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tó fẹ́ máa ṣe rálì káàkiri lákòókò yìí. Olúwa lóun ti dé sí Nàìjíríà pé òun máa gba ìjà Nàìjíríà jà fún ara wọn. Kí ẹ jọ̀ọ́ kẹ́ má fi ẹ̀mí ara yín wéwu. Wọ́n á ṣèjọba kan débi pé táwọn èèyàn bá gádà láti sírálì wọn kàdádé yìnbọn máa pa wọ́n. Pé ìwé tó wà ńlẹ̀ nìyẹn. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá lè gbọ́ ọ̀rọ̀ mi yìí o, tí ẹ̀mí Ọlọ́run bá mí sí i. Eléyìí dúró fún ti Nàìjíríà. Eléyìí tí àwọn ọmọ Ọlọ́run lélẹ́yìí. Mo rí àpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí sunkún. Olúwa kí ló dé tí wọ́n dẹ̀ kọ́ sóko? Olúwa sọ wípé òkùnkùn ti sá ẹ̀bù ẹ̀mí àwọn èèyàn lọ́gbẹ́. Gbogbo àdúrà tí àwọn ọmọ Ọlọ́run bá máa gbà lákòókò,
Olúwa ní kẹ́ máa béèrè fún ìdápadà ẹ̀bùn ẹ̀mí o, ní bóyá àlá, ìran, àsọtẹ́lẹ̀, ìfèdèfọ̀, kíka bíbélì bíi tàtijọ́. Olúwa ní èso ti sá ẹ̀bùn àwọn ẹ̀mí èèyàn lọ́gbẹ́ nípa fóònù dẹni, nípa mídíà. Olúwa ní ká wà very careful. Ogun èso níborí wa o. Ní èkejì, Ọlọ́run pè mí ní wèrè ní ipa kíni nítorí pé mo pín ráìsì fún church, mo wá lọ gbé sórí social media. Olúwa sọ wípé gbogbo àwa tá a bá ń ṣoore fún àwọn èèyàn tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tá a wá ń gbé sórí mídíà pé ó léwu lọ́jọ́ iwájú fún wa, ìbínú Ọlọ́run dẹ̀ ń bọ̀. Ọlọ́run bi mí léèrè pé gbogbo àwọn tó ń fún èmi lówó tán fún mi ní nǹkan tán ra káàdì pé mélòó ni wọ́n, àwọn tó ralẹ̀ fún mélòó gbàgbó ni wọ́n gbé nǹkan yẹn lọ sórí mídíà sí publicity. Olúwa ní kí n ṣọ́ra kí n má bàa ṣubú pẹ̀lú àwọn èèyàn bá ń ṣe ń ṣubú ní Nàìjíríà. Olúwa yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Eléyìí ni ohun tá a rán mi fún July fáwọn ọmọ Ọlọ́run. Ní ti ìmọ̀ràn ara mi, gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè mí, èkíní ẹ máa ń pè mí lórí fídíò call. Èkejì tí ẹ bá fẹ́ pray ẹ lè pè mí, but tẹ́ bá fẹ́ wádìí nǹkan kan ẹ máa locate mi ni. Yàtọ̀ sáwọn tó wà lẹ́yìn òkun lẹ́yìn lóyìnbó nítorí pé ogun wa ló lé wọn lọ. Ogun Nàìjíríà ní ọjà lè padà wá lé kọ̀pọ̀lọpọ̀ wọn. Ṣùgbọ́n àwa tá a wà ní Nàìjíríà a fẹ́ wádìí kankan, a fẹ́ béèrè kankan tó bá ṣeé ṣe ẹ locate mi. It's not a matter of texting or calling me. Tó bá jẹ́ ìmọ̀ràn ẹ locate mi. Ní every second Saturday mo máa tinú igbó wá sí ìlú Mọ̀wé number 4 God Grey Estate, Àṣìmọ́lówó Mọ̀wé, Ogun State. Látago 6 àárọ̀ ságo 10 àárọ̀ mo máa wà nílùú Mọ̀wé. Ẹ gbìyànjú kẹ́ locate mi. Ìyẹn ni pé a fẹ́ wádìí kankan, ìgbéyàwó ní wàhálà, iṣẹ́ ìránṣẹ́, ẹ já locate mi ní àkókò yẹn. Thank you gbogbo ẹ tẹ́ wá ń send message káàkiri ayé lórí YouTube, Instagram, Facebook. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹnu mi. Bí ìran yín mẹ́rin kò ní jìyà olùrànlọ́wọ́ àtàláàánú, bẹ́ẹ̀ ló dẹ̀ rí. Ọ̀tá ò ní lọ sẹ́ẹ̀ àtẹ̀mí àtiwọ́, Olúwa yóò tẹ̀rí ẹ̀bá fún wa. Thank you for sharing this message to YouTube, Instagram and everybody in the group. Thank you, thank you. It is well. Ẹ dẹ̀ gbàdúrà fẹ́ mi, iṣẹ́ ìránṣẹ́ lórúkọ mi, kí n rí Ọlọ́run náà kí n torí kú. Thank you, thank you. All is well. Thank you. Share this message. My number remains the same, 08038030562. Tí a bá fẹ́ gbà mí ní ìmọ̀ràn nípa nípa iṣẹ́ ìránṣẹ́ bóyá a rí àwọn ẹ̀rọ kankan. Thank you.